mo ṣe interview kan fún wa lóore nígbà tá a wà ní Ìlàjì àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fún mi pé mo gbé Barrister kọjá gbogbo àwọn tẹ́ bá dárúkọ gbogbo àwọn olórin ní Nàìjíríà olórin ní ọ̀pọ̀lọpọ̀ wọn òjíṣẹ́ òun ni Barrister prophet tọ́lọ́run ọba tó rán wá sílé ayé torí ẹ̀ ló fi jẹ́ pé tá a bá dìfẹ́ǹdì Barrister ò dìfẹ́ǹdì ara ẹ̀ kò dẹ̀ rí rẹ̀ nígbà tó wà láyé ṣùgbọ́n gbogbo nǹkan tó ṣe sílẹ̀ pátápátá tó bá wá lọ tán tá a bá ń tì torí pé àwọn kan máa bínú àní sọ because ó dàbí pé aláìmoore ni wá ó kó àwa tá a jẹ́ fáǹsì tá a wà ń bì mo fẹ́ béèrè question kan lọ́wọ́ gbogbo wa nínú gbogbo àwa tá a wà ń bì yìí ẹjọ́ ẹni tó bá rí Barrister ní one-on-one ẹjọ́ ẹ jẹ́ kó nawọ́ sókè mo fẹ́ rí torí rí one-on-one yàtọ̀ sí pé bóyá orí stage ogún òun wò lórí tẹlifíṣàn torí rí ṣe rí wípé gbogbo àwọn tí wọ́n láwọn rí one-on-one wọn ò tó ìdajì àwọn tí ò jẹ́ rí ìyẹn ni wípé àyànfẹ́ tí Ọlọ́run ọba tó rán wálé ayé tó jẹ́ wípé ó gbé ọ̀kọ̀ọ̀kan wá sínú ọ̀pọ̀lọpọ̀ tó fi ń dùn ẹ jẹ́ ká kí gbogbo agbó oríire wọ́n ti sọ pé gbogbo àwọn tá a jẹ́ fáàsì Barrister kò sọ nínú sínú wa o wà láìta láì mo lè sọ pé nínú gbogbo olórin tọ́lọ̀ ń jogún fún wa láfíríkà kò sẹ́ tọ́lọ̀ ń pọ́nlé látara fáàsì tó tó Barrister wọ́n máa ń ní pé ká má sọ a máa sọ ni even àwọn tó wà láyé tó wà láàyè mélòó ni wọ́n ṣe irú nǹkan báyìí fún àṣẹ torí pé bóyá Barrister fẹ́ kì wá tàbí bóyá torí àwọn máa ń sọ fáwọn olórí tó kù tẹ́ bá rò pé ní fáǹsì tí wọ́n bá ń yìn yín lójú ayé yín ṣé bí wọ́n ṣe ń yìn yín náà wọ́n á ṣe yìn tẹ́ bá sí ń bẹ̀ mọ́ ẹ rò dáadáa Barrister ò sí bí wọ́n tó fẹ́ kí ẹnì kankan iwájú Fuji Chamber la wà yìí láti bí ọdún 14 tó ń lọ pé ọdún 14 sì yìí kò sí ọdún kan tí wọn ò máa ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún bàbá yìí kò kúkú sí ń bẹ̀ mọ́ ẹ̀yin tẹ́ wà láyé tẹ́ wà láàyè mélòó ni wọ́n ń ṣe lójú ayé yín ṣé wọ́n ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ̀ bá sí ń bẹ̀ mọ́ ṣé wọ́n á máa sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká rò dáadáa èmi ò tí ì níbi kan báyìí kò dé o tí wọ́n sọ̀rọ̀ Barrister ní búburú kò sí bẹ́ẹ̀ ṣe máa ṣí rédíò kan lónìí kẹ́ ẹ tó gbọ́ orin ẹnìkan kan ní gbogbo àwọn olórin wa orin Barrister gbọ́dọ̀ síwájú ìyẹn ni pé ipò tí ọmọ Agbájé Lọlá wà ipò tó jẹ́ pé ó lápẹẹrẹ tó jẹ́ ipò mímọ́ ni èmi ò mọ̀ because wọ́n ní pé kò sí bá a ṣe máa wálé ayé torí òní mi ó believe pé àárẹ̀ tí Barrister ṣe òun ni ìyàtọ̀ lòun fẹ́ fi jẹ́ ìjọ tó dẹ̀ ti ṣípò lọ tó ti lọ Ọlọ́run fi kankan bẹ̀ wò torí ó tún ọ̀pọ̀lọpọ̀ lé ayé ṣe ó tún lé ayé tèmi ṣe tí mo bá yín sọ̀rọ̀ ẹ tó pinnu ẹ̀ lákàntàǹtì náà sì yìí ó tún lé ayé ẹ̀ ṣe ẹ tó jókòó yìí bẹ́ẹ̀ ni ìkọ́ tẹ bá wo gbogbo àwọn tá a wà ń bí ìtọ́lọ̀ wọn bá bẹ́ẹ̀ ni tó fún ní nǹkan kankan pàtàkì tá a bá wo bí tá a ti ń bọ̀ orin Barrister ní ìmísí nílé ayé ọ̀pọ̀lọpọ̀ wa ìyá wa kan tí wọ́n pè ní ẹnjìníà yìí tẹ bá bí wọ́n dáadáa wọ́n á sọ fún yín pé èmi máa ń sọ báwo yọ̀ pé orin Barrister ló sọ mí dípò tí mo wà yìí tí Ọlọ́run bá fún wa ní Barrister bóyá gbèrò ni mi ò bá jẹ́ àwọn agbèrò náà tó ń ṣoríire lónìí náà orin Barrister ń tọ́ wọn sí ọ̀nà ní ọ̀pọ̀lọpọ̀ gidigidi kò sí ààyè púpọ̀ lóòótọ́ wọ́n ti mọ̀ pé tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Barrister yìí Barrister ló máa ń jẹ́ níbi sọ̀rọ̀ kí tó tẹ̀síwájú tó kọ́kọ́ kí àwọn bàbá wa àgbáyé àdálẹ́ o Ọlọ́run tó máa fi ìmọ̀ kú ìmọ̀ ní ìgbàlọ́ náà èmi ò lọ́rọ̀ púpọ̀ tí mo fẹ́ sọ wípé màá mú látọ̀rọ̀ Barrister náà torí gbogbo ibi tí a bá péjọ tá a bá fi ń sọ̀rọ̀ òjíṣẹ́ tọ́lọ̀ rán wálé ayé tó jẹ́ Barrister kò sí àdúrà tá a fẹ́ ṣe fún un àràkún òun ni aṣọ gbági ara wa ni ká máa ṣàdúrà fún torí Agbájé Lọlá ó wá sílé ayé orílẹ̀ ayé lò gbogbo nǹkan tèmi dẹ̀ máa ń sọ even lórí program mi ni pé tí Ọlọ́run bá rán ànábì Muhammad wá sallallahu alaihi wasallam tó rán àwọn Jésù Kristi wá tó fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ní Quran
tírúwà yóò bá tiẹ̀ kéwú tọ́lọ́run dẹ̀ fi bíbélì tó ti pasẹ̀ Jésù Kristi wá. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fẹ́ jẹ́ ká dì mú. Ọlọ́run wá wò pé nǹkan kankan tún wà tá a bá tiẹ̀ sọ pé àkéwú àdẹ̀mọ́ ń pa bíbélì. Ọlọ́run wá gbé Muhammadu Sikiru ó gbé dìde pé jẹ́ pé nǹkan tó mú wá fún wa nílé ayé kò sẹ́ni tó máa sọ wípé bóyá gbogbo nǹkan tó wà ní Al-Qur'an ní Barrister ti fi kọrin ó dẹ̀ tú wẹ́wẹ́wẹ́wẹ́. Ibù gbogbo àwọn àfáà kan tó bá jẹ́ àfáà gidi wọ́n máa tún múlò nínú orin ẹ̀ láti lè jẹ́ pé kó ṣí wa létí. Bẹ́ẹ̀ ni àwọn bàbá wa ṣùgbọ́n tẹ bá tẹnubọ kéwùsì èmi lè sọ pé kò yé mi ṣùgbọ́n tẹ bá fọ wẹ́wẹ́ pẹ̀lú orin Barrister dandan ni kò yé mi torí mo gbọ́ mo dẹ̀ gbọ́ yékéyékéyéké mo mọ nǹkan tí ó ń sọ tí a fẹ́ sọ lónìí ní ìgbésí ayé tí Barrister ò ti fi kọrin. Àwọn bàbá wa tí wọ́n lọ sí ẹ̀yẹ wò ó nígbà tí wọ́n kọ́kọ́ mú kéwú tí wọ́n kọ́kọ́ fi ń bọ́ wa wọ́n ní kò sẹ́ni tó máa yé nínú wa kò sẹ́ni tó yé ṣùgbọ́n nígbà tí wọ́n ti ẹnu bọ orin ẹjọ́ ṣé kò yé ọ̀pọ̀lọpọ̀ wa. Ìyẹn ni pé òjíṣẹ́ Ọlọ́run pàtàkì òun lọ máa gbádé lọ́lá ó ti wáyé ayé orílẹ̀ ayé lò ojoojúmọ́ wọ́n ṣe ń sọ ọ̀rọ̀ ẹ̀ ní Kwara òun ni wọ́n sọ l'Oǹdó òun ni wọ́n sọ l'Èkó òun ni wọ́n sọ l'Ìbàdàn. Kò sí bẹ́ẹ̀ ṣe máa ṣí rédíò kan lónìí kẹ́ ẹ tó gbọ́ orin ẹnì kankan ní gbogbo àwọn olórin wa orin Barrister gbọ́dọ̀ síwájú. Ìyẹn ni pé ipò tí ọmọ agbájé lọ́lá wà ipò tó jẹ́ pé ó lápẹẹrẹ tó jẹ́ ipò mímọ́ ni. Èmi ò mọ̀ because wọ́n ní pé kò sí bá a ṣe máa wálé ayé torí òní mi. Mo believe pé àárẹ̀ tí Barrister ṣe òun ni ìyàtọ̀ lọ́n fẹ́ fi jẹ́. Ìjọ tó dẹ̀ ti sípò lọ tó ti lọ Ọlọ́run fi kankan bẹ̀ wò torí ó tún ọ̀pọ̀lọpọ̀ lé ayé ṣe ó tún lé ayé tèmi ṣe tí mo bá yín sọ̀rọ̀. Ẹ tó pe rẹ̀ lákàntàǹtì náà sì yìí ó tún lé ayé ẹ̀ ṣe. Ẹ tó jókòó yìí bẹ́ẹ̀ ni ìkan tẹ bá wo gbogbo àwọn tá a wà ń bí ìtọ́lọ̀ wọn bá bẹ́ẹ̀ ni tó fún ní nǹkan kankan pàtàkì tá a bá wo bí tá a ti ń bọ̀ orin Barrister ní ìmísí nílé ayé ọ̀pọ̀lọpọ̀ wa. Ìyá wa kan tí wọ́n pè ní ẹnjìníà yìí tẹ bá bí wọ́n dáadáa wọ́n á sọ fún yín pé èmi máa ń sọ báwo èèyàn pé orin Barrister ló sọ mí dípò tí mo wà yìí. Tí Ọlọ́run bá fún wa ní Barrister bóyá gbèrò ni mi ò bá jẹ́. Àwọn agbèrò náà tó ń ṣoríire lónìí náà orin Barrister ń tọ́ wọn sí ọ̀nà ní ọ̀pọ̀lọpọ̀ gidigidi. Màá wá fẹ́ jẹ́ ká kàn máa wò ó pé ìjókòó yìí ẹ jẹ́ ká máa rò ó dáadáa. Ọ̀rọ̀ Barrister kọ́ ló gbé wa jókòó yìí ọ̀rọ̀ ara wa ni. Ọlọ́run kàn jẹ́ pé Barrister jẹ́ point of contact fún gbogbo wa láti lè jẹ́ wípé a jókòó. Mélòó la fẹ́ kà tán? A lè kọ́ tán. Ṣé fẹ́ mú nínú oore ló pé ni? Àbẹ fẹ́ mú nínú ìwà? Àbẹ fẹ́ mú nínú iṣẹ́ lóògùn ìṣẹ́? Family planning wà ń bẹ̀, fertilizer wà ń bẹ̀. Bẹ́ẹ̀ ni mo ṣe interview kan fún wa lóore nígbà tá a wà ní Ìlàjì. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fún mi pé mo gbé Barrister kọjá gbogbo àwọn. Tẹ́ bá dárúkọ gbogbo àwọn olórin ní Nàìjíríà olórin ní ọ̀pọ̀lọpọ̀ wọn òjíṣẹ́ òun ni Barrister. Prophet tọ́lọ́run ọba tó rán wá sílé ayé torí ẹ̀ ló fi jẹ́ pé tá a bá dìfẹ́ǹdì Barrister ò dìfẹ́ǹdì ara ẹ̀ kò rẹ̀ rí rẹ̀ nígbà tó wà láyé ṣùgbọ́n gbogbo nǹkan tó ṣe sílẹ̀ pátápátá tó bá wá lọ tán tá a bá ń tì torí pé àwọn kan máa bínú àní sọ because ó dàbí pé aláìmoore ni wá gbogbo àwa tá a jẹ́ fáǹsì tá a wà ń bì mo fẹ́ béèrè question kan lọ́wọ́ gbogbo wa nínú gbogbo àwa tá a wà ń bì yìí ẹjọ́ ẹni tó bá rí Barrister ní one on one ẹjọ́ ẹ jẹ́ kó nawọ́ sókè mo fẹ́ rí torí rí one on one yàtọ̀ sí pé bóyá orí stage ogún òwò lórí tẹlifíṣàn torí rí ṣe rí wípé gbogbo àwọn tí wọ́n náà wọ́n rí one on one wọn ò tó ìdajì àwọn tí ò jẹ́ rí ìyẹn ni wípé àyànfẹ́ tí Ọlọ́run ọba tó rán wálé ayé tó jẹ́ wípé ó gbé ọ̀kọ̀ọ̀kan wá sínú ọ̀pọ̀lọpọ̀ tó fi ń dùn ẹ jẹ́ ká kí gbogbo agbó rere. Wọ́n ti sọ pé gbogbo àwọn tá a jẹ́ fáàsì Barrister kò sọ nínú ọ̀sínú wa o wà láìta láì mo lè sọ pé nínú gbogbo olórin tọ́lọ̀ ń jogún fún wa láfíríkà kò sẹ́ tọ́lọ̀ ń pọ́nlé látara fáàsì tó tó Barrister
wọ́n máa ń ní pé ká má sọ a máa sọ ni even àwọn tó wà láyé tó wà láàyè mélòó ni wọ́n ṣe irú nǹkan báyìí fún àṣẹ torí pé bóyá Barrister fẹ́ kì wá tàbí bóyá torí àwọn máa ń sọ fáwọn olórí tó kù tẹ́ bá rò pé ní fáǹsì tí wọ́n bá ń yìn yín lójú ayé yín ṣé bí wọ́n ṣe ń yìn yín náà wọ́n á ṣe yìn tẹ́ bá sí ń bẹ̀ mọ́ ẹ rò dáadáa Barrister ò sí bí wọ́n tó fẹ́ kí ẹnì kankan iwájú Fuji Chamber la wà yìí láti bí ọdún 14 tó ń lọ pé ọdún 14 sì yìí kò sí ọdún kan tí wọn ò máa ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún bàbá yìí kò kúkú sí ń bẹ̀ mọ́ ẹ̀yin tẹ́ wà láyé tẹ́ wà láàyè mélòó ni wọ́n ń ṣe lójú ayé yín ṣé wọ́n ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹ̀ bá sí ń bẹ̀ mọ́ ṣé wọ́n á máa sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká rò dáadáa èmi ò tí ì níbi kan bá kíkòdé o tí wọ́n sọ̀rọ̀ Barrister ní búburú tó fi dórí afẹ́fẹ́ tó fi dórí ìgbà tá à ń bọ̀ sí yìí àwọn kan ń béèrè ọ̀nà pé wọ́n sọ akọ̀ǹpáàkì afẹ́ra nǹkan tẹ́ bá gbọ́ nǹkan tí wọ́n sọ wọ́n ní ṣó lórí mi ò kú rí ni pé ìgbésẹ̀ bá délé Barrister ń sìn yìí ẹ tún máa rí èrò ẹnìkan wá ń béèrè pé tó torí Barrister ni wọ́n ṣe ń wá lọ́dọọdún òun nìyẹn ìta ṣe lọ́dún yìí sì ti túnú ti àwẹ̀lélẹ̀ tó bá tún di on the 16 ẹ tún máa rí èrò níbí yìí tó tiẹ̀ tún wá pọ̀ ju eléyìí lọ àwọn èèyàn wá láti Amẹ́ríkà nísìnyí ìṣẹ́ rárá lóyìnbó ọkàn bí ni pé àṣẹ̀parí ti February ni wọ́n dẹ̀ ń bú wa wọ́n tèmi sọ wípé bàbá ṣe ń ṣe sí bẹ́ẹ̀ lọ́lọ́ máa bless wa sí Barrister ò kì í ṣe ọjà tó jẹ́ pé èèyàn kan gbé dání tá a lè defend lẹ́nìwíà tápá wà kì í ṣe pé bóyá Barrister náà ò ní kùdìẹ̀kùdìẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ọba ó dàbí àwọn ànábì náà ni Ọlọ́run sọ pé òun ò ní fi bẹ̀ wọ́n wò bẹ́ẹ̀ náà lọ́lọ́ ò ṣe ní fi bẹ̀ Barrister wò bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká tẹra mọ́ ẹ jẹ́ kí wọ́n máa bú wa gbogbo àwọn tó ń bú wa gan tó jẹ́ àwọn fáǹsì olórí bíi náà ẹ máa rí pé bá a ṣe ń ṣe tó lórí bàbá yìí àná millions of naira sà ní orí Barrister bá a dẹ̀ ṣe ń nà nìyẹn personally gbogbo gúrùpù tẹ́ rí yìí tẹ́ bá béèrè pé Barry Wonder the legend olórí wa lélẹ́yìí ní December tó lọ lásán ó níye millions tó jáde látara wọn nínú ẹgbẹ́ yẹn bẹ́ẹ̀ náà ni Barry worldwide báwọn náà ṣe ń ṣe nìyẹn olùdásílẹ̀ Fuji wà ń bẹ̀ bá a ṣe pọ̀ káàkiri nìyẹn Legacy Club ó wà ń bẹ̀. bí àfikún last year January almost 1 million mo fi gbà àwọn èèyàn lálejò nítorí Barrister. ṣé ẹ ti rí nǹkan gbogbo àwọn ẹgbẹ́ dẹ̀ wá. ṣé ẹ dẹ̀ ti rí nǹkan báyìí. wà ó wọ́n bú wa kò dùn wá o wọ́n bú wa kò dùn wá wọ́n bú wa láyé wọn láwa. inú wa dùn pé ẹgbẹ́ olówó òun là ń ṣe èmi mo máa ń sọ àṣírí mi fún àwọn èèyàn ní orí ètò mi ní ìgbà kan mo ní gbogbo ọjọ́ tí n bá ń náwó lórí ọ̀rọ̀ Barrister ìlọ́po lágbájé lọ́lá máa ń gbé wá fún mi bí ó lẹ́tì tí ò tí ì gbé wá òun náà ni kíní orin yẹn mo dẹ̀ sí ń bẹ bàbá ní kọ̀rọ̀ pé tí wọ́n bá tiẹ̀ lè gbé fún mi adéròjú àṣẹ pé Ọlọ́run nípa bàbá yìí fún bàbá yìí ó wù mí kí n tiẹ̀ líìdì báǹdì yìí tó tọ́jọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo sì ń bọ́lọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ òun nìkan ni agbájé lọ́lá ò tí ì gbé wá fún mi so a dúpẹ́ lọ́wọ́ ara wa gidi gan on behalf of all the stakeholders wọ́n sọ pé kí wọ́n aṣojú wọn lẹ́yìn yìí a dúpẹ́ lọ́wọ́ yín o a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin bàbá a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin àáfàá wa náà ní Fuji Chamber bọ̀ èmi fẹ́ fi kíní kan dá yín lójú àtẹ̀lé Barrister torí pé kákan máa dára wa lára yá nìkan gbogbo ògbàdúgbà tẹ bá mọ̀ wípé ẹ ní ìdíwá láti dá sí nǹkan kankan ẹ jẹ́ ká mọ̀ àwa rẹ́dì tọkàntọkàn májẹ̀mú tèmi bá bàbá náà dá lórí síbẹ̀ òun nìkan tí mò ń ṣe toríjọ́ náà mò ń sọ fún wípé tí èmi náà tí màá fi dàgbà tí màá fi wá bá yín gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú orúkọ yín kò ní wálẹ̀ Ọlọ́run ọba dẹ̀ fún mi ṣe láti bí ọdún tá a ti jọ sunkún àdìmọ́ra wa tó mi ẹkún wọn gbẹ mọ́ mi lára tí tèmi náà gbẹ mọ́ wọn lára Ọlọ́run ọba ò jẹ́ kí n regret for one day lóòótọ́ àwọn èèyàn kan máa ń rí wípé Tòkunbọ̀ tèmi pọ̀ jù bóyá torí wípé àwọn nǹkan kan tá a jọ sọ tó jẹ́ bí ọ̀rọ̀ májẹ̀mú òun ni mo fi máa ń fi emotion sí
ṣe aláwa tẹ rí yìí kò sí nǹkan tí wọn ò fi dán wa wò orí bàbá yìí náà ni òkọ̀wé ayé tẹ̀wà because Barrister ní ọ̀tá jù nínú gbogbo olórin nígbà tó dẹ̀ tún kú tán náà àwọn tó rí gómìnà tàǹgbà náà wọ́n ṣe bí ìgbàjọ́ pé bóyá tó bá ti lọ gbogbo nǹkan tó yí àwọn rò pé bóyá kiri àpàrẹ ṣùgbọ́n nígbà tó lọ wọn bá wá ṣe é pé àkàndá ni mo dẹ́ ní iṣẹ́ ó tún lọ ó gbé ọ̀pọ̀lọpọ̀ dìde ọmọtọ̀ṣọ́ òrìbá tàbí pẹjọ jókòó ní abẹ́rírí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ ó wá gbé ọ̀pọ̀lọpọ̀ jáde tó jẹ́ pé wọ́n ń jà lórí orúkọ bàbá yìí pé kò ní parun ẹ̀yin àfáà nǹkan tẹ́ máa ṣe fún wa náà ni pé àdúrà gidi ọ̀tá pọ̀ o bí wọ́n ṣe ń bá wa jà spiritually ni wọ́n ń bá wa jà physically bẹ́ẹ̀ ni wọ́n rán oríṣiríṣi nǹkan wọ́n rán fún wa àdúrà ní kẹ́ máa ṣe fún wa pé ọwọ́ wọn ò ní ká wa nǹkan tọ́wọ́ wọn ò bá ká wa òun la gbọ́dọ̀ máa fi ṣe mọ́ àmọ́ ọlọ́run wọn bá dẹ̀ ní ìtòní déédéé kò ní gbẹ̀yìn náà lọ́wọ́ wa mo wá fẹ́ jẹ́ kíkiní ẹjọ́ mo fẹ́ tọrọ nǹkan kan ẹjọ́ nítorí ọlọ́run. Alore TV Alore TV nílé nínú òkúri ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó ẹ máa wò ó Alore Alore ẹ máa wò ó ẹ máa wò ó ẹ máa wò ó.